Sheikh Akeugba Gold kò síbi kankan tẹ́ ẹ bá rí àwọn tó jí ọmọ Pẹ̀nkẹlẹ̀ gbé nígbà wọn ò mú wọn ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ àwọn tó jí ọmọ Pẹ̀nkẹlẹ̀ gbé ìjọba dẹ̀ gbé gbèsè tó yẹ kí wọ́n gbé lórí ẹ̀. So tẹ́ ẹ bá wá níbi táwọn mùsùlùmí kan kóra wọn sí bóyá wọ́n ń tírẹ̀nì tẹ́rọ́rìsì ni o tẹ́ ẹ bá mọ̀ tẹ́ ẹ bá pariwo fúnjọba òfin ó gbẹ̀yìn gan náà. ẹ̀yin èèyàn bàbá Wàrí Òpìtàn wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rọ̀ jáde o lórí ọ̀rọ̀ Ifáṣeun Akeugba Gold àti Wasila pẹ̀lú àbúrò Pẹ̀nkẹlẹ̀ Mercy táwọn mùsùlùmí tí wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ Wasila gba ibòmíì wọlé sí inú ìlú Ìbàdàn láti kàn fi da ìlú Ìbàdàn rú. Ẹ wo gbogbo ẹ̀ pátá ni bàbá Wàrí Òpìtàn tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ẹ wà kankan fìdílé kẹwàá fi ti gbéyàwó ọ̀rọ̀. látijọ́ tó dẹ̀ ti dáyé ìní ọ̀rọ̀ ìjọ ẹlẹ́sìn sí ẹlẹ́sìn ìní fàǹfà ti ń wà ó ń bẹ lọ́dọ̀ àwọn Christian náà ń bẹ lọ́dọ̀ àwọn mùsùlùmí kódà lọ́dọ̀ àwọn olórìṣà náà ní máa ń bẹ. mọ báwọn onífá náà ṣe pín yẹlẹyẹlẹ láìpẹ́ ìgbogbo alárí bàbá wa Àràbà Ifáyẹmí Ẹlẹ́bùúbọn bàbá Oníbejì Òrípa ńlá sìnkú Ẹ̀bà sí bàbá Oníbejì wọ́n sọ̀rọ̀ wọ́n bẹ́ nìkan wí ọba ọ̀tá ọbẹ̀ ẹ̀ sí ní ṣe fọtafọtafọtafọta lórí irọ́. tó bá ṣe pé bí iṣẹ́ èèyàn lọ́lọ́run ti ń gbà fún yẹn níbi Ifá Ọlọ́run gbà fún Ifáyẹmí Ẹlẹ́bùúbọn ṣèbọ́ Ọlọ́run ló ní Ọlọ́run ló ń pín kádàrá ló ń pín ọrọ̀ kò fi tẹ̀sí ṣe. tó bá ṣe pé mùsùlùmí nìkan ní lówó láyé ni gbogbo mùsùlùmí ni gbogbo ọba máa ṣe tó bá ṣe pé onífá nìkan ní ìdí Ifá lẹ́ẹ̀tì bá wa tó bá ṣe pé kírísítẹ̀nì ìdí kírísítẹ̀nì lẹ́ẹ̀tì láwa láyé afẹ́ràn owó jọ Ọlọ́run lọ láyé lónìí. àbẹ rí mansion ní Ifáyẹmí Ẹlẹ́bùúbọn kọ́ so ìyẹn wá sọ pé mùsùlùmí ọ̀kan tó jù bẹ́ẹ̀ lọ yóò sọ pé kírísítẹ̀nì ọ̀kan tó jù bẹ́ẹ̀ lọ. so ẹ dákun kò síbi tí ò sí sí ìyapa nínú sẹ̀lẹ́ni sẹ̀líkẹ́ àti jáde àìmọye àwọn ìjọ ní Ireland nílùú òyìnbó Northern Ireland àwọn kírísítẹ́nì tẹ́ ń bọ́ǹbù church ara wọn àbí gbogbo ẹ̀kọ́ ní Northern Ireland láwọn catholic àtàwọn wo ni tẹ́jọ́ ń jà gidi ẹjọ́ gbàgbé gbogbo so tọ́rọ̀ bá wá ń ṣẹlẹ̀ láàrin ìjọ ẹlẹ́sìn inú NASFAT ní Kọ̀ríbù ti jáde bí ṣe ń rínú àwọn kan wọ́n rọ́bìtà táwọn bàbá wa ti ní tẹ́lẹ̀ àwọn kan lọ gbé tiwọn náà kalẹ̀ kí ni burú bíi pé kẹ́yìn ó wà tó ṣe sí lọ́dọ̀ àwọn bàbá yìí náà sí lọ́dọ̀ wọn so kí wàá ní ẹ dákun torí Ọlọ́run ọ̀rọ̀ tẹ́ ẹ bá wà ní kẹ́ ẹ rán àwọn tó lọ yìí ǹjẹ́ wọ́n tẹnu bá mùsùlùmí kan ǹjẹ́ wọ́n bú olóòṣà kan ǹjẹ́ wọ́n bú kírísítẹ́nì kan ǹjẹ́ wọ́n bú ìjọ ìsìláàmù kan ọ̀rọ̀ pé justice fọmọ ẹ̀ láwọn bá lọ ẹ̀yin lọ ẹ wá láwọn tó ti lọ kò kàn yín ọ̀rọ̀ ìlú Ìbàdàn ni ẹ̀yin bẹ́ẹ̀ sọmọ Ìbàdàn agbẹ̀ntẹ́ fẹ́ gbọ́nù tọ́rọ̀ Ọ̀yọ́ yín gan nísìn ẹ̀ sọmọ Ọ̀yọ́ sẹ́ lè rọ̀rọ̀ Ọ̀yọ́ ń wọ̀ mọ́ ẹ rí mọ́ọ̀mù jẹ lọ́yọ̀ọ́ ẹ mọ irú ọ̀rọ̀ òkú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ sí bàbá wa láàfin Ọ̀yọ́ ẹ mọ irú òkú ọ̀rọ̀ tẹ́ ẹ ń sọ sí ìlú Ọ̀yọ́ fúnra rẹ̀ wípé ìtọ́lọ́ ń gbélé yín lọ́wọ́ ó ju ìlú kan lásán lọ Ọ̀yọ́ ní ìlú kan lásán Ọ̀yọ́ Aláàfin Òjò Pákẹ́ Ṣẹ̀kẹ̀rẹ̀mọdé ọmọ Àtìbà kí ló dé ẹ̀ẹ̀dá ńlẹ̀ ẹ̀ẹ̀dá ńta ẹjẹ́ bára wa sòdodo ọ̀rọ̀ táwa kan bá ń wò yín à ń wò yín ni o èmi dẹ̀ máa ń respect èèyàn béèyàn bá jẹ́ olórìṣà tó jẹ́ àgbà olórìṣà mo máa ń fún respect torí alukuran lọ́kọ́ èmi alukuran àkọ́kọ́ mọ́ bu òòṣà wọn gbogbo tẹ́ bá ń pè lọ́lọ́run wọn mọ́ bu níwọ̀n ìgbà tí ìbá ti wá lè bú ọlọ́run wọn ìtì kéèyàn ó mú igi ọwọ́ mi kó lọ́lọ́run nu o kó sì lóun la aṣojú rẹ̀ ń fún respect ẹ̀ nígbà tí ìbá ti lè bọ́lọ̀ wọn aṣojú wọn ń fún respect ẹ̀ Quran ló wí bẹ́ẹ̀ kálàáfíà ọba àlewà náà ni bí yẹn bá wá jẹ́ àfáà bó bá jẹ́ pásítọ̀ ń fún respect ẹ̀ tí n bá dé pé ó dúró déédéé ni o àmọ́ tí wọ́n kan bá ní ọ̀sàpá bí itan ọ̀sẹ̀yìn bí àyà Ìbàdàn ni mi ò ṣáìsì ẹ wá o ẹ sáré tí nígbà gbogbo àwọn ọmọ kìíní tẹ́ kóra àwọn jọ kólókóló Lájí Àbáàsì o mo jáde tì wọ́n lọ́rùn nígbà tí kìíní náà lọ ọ̀rẹ́ mi ti bí ó ti rẹ̀ lára rẹ̀ tó lé lóòótọ́ Lájí Àbáàsì láyà ta wá ló wá pà wá ṣẹ̀sìn
ẹ dákun nítorí Ọlọ́run ẹ já jọ ọ̀rọ̀ ẹ ti dọ́dọ̀ bàbá wa ìmáàmù àgbà ilẹ̀ Ìbàdàn ọ̀rọ̀ ìsìláàmù ilẹ̀ Ìbàdàn ó sì ní bá a ṣe ń tò awọ̀lúmọ̀tẹ́ ọmọ wọn ara rẹ̀ ni kò sílùú kan tí n bá fẹ́ dá sọ̀rọ̀ wọn láyé ń ṣèwádìí ń dẹ̀mọ́ bí máa ṣe wọ̀ awọ̀lúmọ̀tẹ́ ọmọ wọn ara rẹ̀ ni. tẹ bá dẹ̀ ráwọn kan tó bá lọ tẹ bá lè tọ́ka sí pé àwọn kan èé ṣe ọmọ Ìbàdàn àwọn àáfàá àwọn tọ́jú ọmọ Ìbàdàn ló rán wọn lọ ẹ̀ńtọ́ àwọn àáfàá Ẹ̀sà Òkè dìde ọmọ Ìbàdàn là àáfàá Ẹ̀sà Òkè àáfàá mi dáadáa mi ilé mọ̀wó prógámù ẹ̀ Abdulfatai ó sọ̀rọ̀ lórí ẹ̀ ọmọ Ìbàdàn ni ọmọ kéwù Ìbàdàn ni Ẹ̀sà Òkè ọmọ Ìbàdàn ni ọmọ kéwù Ìbàdàn ni Mùdírù Ajígini ọmọ fọ́n Òròlú ni Òròlú ládé wàyí ìfowóradé ọmọ Olúfọ́n ni ṣùgbọ́n ọmọ ilé kéwù wa ń bàdàn ni ọmọ Mahadul Arabi ni lọ́dọ̀ bẹ́rẹ̀ mi Dr. Nasiru Abdulsalam onímọ̀ ìsàlẹ̀ Ọ̀ṣun gbogbo wọn náà dẹ̀ ló dé ọwọ́ gbé láì ṣe pé bàbá wa ìmáàmù Ìbàdàn mọ̀ sí ìjọdẹ̀sẹ̀ máa ṣẹlẹ̀ láàrin àwọn eléégún àti àwọn àáfàá àti mùsùlùmí nígbà tá à ń lo ọjà Aba kíní fẹ́ǹsì ibi tá a pàpà wá kọ́ọ̀lù sí táwọn obìnrin ti ń ta ọjà tó wà lẹ́gbẹ̀ẹ́ ọjà Aba mọ́sálásí Jímọ̀ Ìbàdàn ní ààfin Olúbàdàn ní lọ́jà Aba ààfin tàkọ́kọ́ kó tó di tuntun tí bàbá wa ń bẹ́ẹ̀ lónìí àwọn eléégún wa wọ́n wá jà wọ́n wá kọlu fẹ́ǹsì wọ́n wo ọ̀rọ̀ wá di kíní wọ́n wá kó lọ sọ́dọ̀ bàbá wo Olúbàdàn bàbá wo Olúbàdàn wá ní Haúsá lẹ́ń tó jẹ́rìí ibi tọ́rọ̀ ti wá lé ní wọ́n wá bí káńsù Ìbàdàn wá ń bi Haúsá lérè pé bóun wọ́n ṣe mọ̀ Haúsá ni à ṣe rí èmi yóò bá ẹnu ẹ̀ dá èmi Ìbàdàn ẹ̀ wọ́n bí mi sí bàbá tó bí bàbá mi Ìbàdàn èyí tó tún bí òun Ìbàdàn pé wọ́n máa ń mú àwọn bí wọ́n ṣe mú bàbá àwọn lọ Kánò lọ kọ́ Haúsá tẹ́ ń dá wọn padà bẹ́ẹ̀ náà wọ́n ṣe mú òun lọ kọ́ Haúsá Kánò náà tó dóun padà sí Ìbàdàn wọ́n sì gba ẹ̀rí rẹ̀ wọ́n sì yanjú ọ̀rọ̀ yẹn nígbà táyé ò tí ì dáyé social media báyìí ni o kò ṣẹ̀ṣẹ̀ máa ń ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ wáyé láàrin mùsùlùmí àtàwọn eléégún tí wọ́n dẹ̀ parí ẹ̀ kò sẹ́tọ́ bẹ́ẹ̀ náà kìlù ó dàrú àmọ́ béèyàn ọ̀bá lè yanjú ọ̀rọ̀ kéèyàn ọmọ ìdàkún ọ̀rọ̀ àwọn tó ti lọ tẹ́lẹ̀ ẹ̀ ń ránṣẹ́ wọn láre gbogbo ìdájọ́ ẹ̀sìn àbí nǹkan tẹ̀ fẹ́ ṣe lórí ẹ̀sìn lónìí wọn ò ní pẹ̀yìn tí wàhálà rẹ̀ bá dé ìmáàmù àgbà ilẹ̀ Ìbàdàn ni wọ́n ránṣẹ́ sí tí wàhálà kan bá dé ní Ìdó lónìí nípa ọ̀rọ̀ ẹ̀sìn Ìsìláàmù ìmáàmù àgbà Ìdó local government ìmáàmù àgbà Ìdó ni wọ́n ránṣẹ́ sí ẹ̀dẹ̀ wà àwọn ìlú ta ní Ìdó local government náà local government tó pọ̀ jù àwọn náà sì ti mọ àwọn táwọn ó pẹ́ gbọ́ ìmáàmù Ọmí ìmáàmù Àkùfò ìmáàmù Ológun Ẹrú ni ìmáàmù Gbani kí ló ń ṣẹlẹ̀ ìmáàmù Apẹtẹ ni Àwọ́tán ni ìlànà táwa ń tònu tí Ìbàdàn fi dáa tó sì fi lálàáfíà àti ìdílé eléégún àti ìdílé mùsùlùmí àti ìdílé kírísítẹ́nì a sì ń bára wa ṣe lálàáfíà tó bá ṣe pé lóòótọ́ ọ̀rọ̀ unity lẹ́ ń sọ kì í wá ṣe pé àwọn ọmọ ìyá yín tó kọ́kọ́ wá dìde lórí ọ̀rọ̀ lẹ́wàá lọ́ máa sọ̀kò ọ̀rọ̀ sí kò sẹ́ni tó bẹ̀ yín léyùn ṣé á rí mi lèyùn tẹ́ lọ sí ṣé á rí mi lèyùn tẹ́ lọ sí ṣé á rí mi ni tòótọ́ bá jẹ mọ́ pé ọyá a fẹ́ fún lówó lójú ẹsẹ̀ tó ṣe 400,000 ní chief imam Ìbàdàn òní ilà lájìmù tí onímọ̀ ìlú òní ilà ààrẹ mùsùlùmí òní tó ní nàkómíò ọ̀wátì tọ́rọ̀ bá dẹ̀ tún lé a ní àwọn nàkómíò Ìbàdàn tí àwọn náà máa ń dìde a sì láwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ tí wọ́n máa ń dìde sọ̀rọ̀ ẹjọ́ nítorí ọlọ́ọ̀ ọmọ inú ilé lèmi nípa ìsìlámù Ìbàdàn ọyẹ mi níta lọ ṣe ṣé kàkẹ́ ó gba góòdì ọ̀rọ̀ ọjà tí ń bẹ láàrin ẹ̀yin àtàwọn kan ilẹ̀ lọ sọ nígbà ẹ̀yin àtàlájà kàfílẹ̀ kú mọ̀ pé mi jáde mo sòdodo ọ̀rọ̀ kí ló dé tá àgbàgbé ọ̀rọ̀ àná ọbẹ̀ ń mú ìníkú àgbà náà mo bẹ́lẹ̀ ìjà mo bá tọ̀hún jà mo bẹ́lẹ̀ ìjà mo bá tọ̀hún jà kí ló dé tá àgbàgbé ọ̀rọ̀ àná gbogbo àwọn tẹ́ ẹ jọ ìwádìí ọ̀tá lónìí náà lẹ ti bára yín ṣe tẹ́ ẹ dórí Saheed Shittu tẹ̀bí ẹ̀yin ilẹ̀ ń pẹ́ Saheed Shittu ńgbà kan kí ló gbẹ̀yìn rẹ̀ ṣé Saheed Shittu àti Alifulani náà bára wọn jà wọ́n parí rẹ̀ tí jẹ́ mùsùlùmí nù
èèwọ̀ sì ni fún mùsùlùmí méjì kí wọ́n jà kú láyé, iná Jahannama lẹ fi ń run mú. ọlọ́run lẹ́yìn náà lẹ́kẹ́ fún wa ilẹ̀ ní dáadáa àbẹ́yìn náà bí dáadáa, ẹ̀yin lẹ́ ń sọ̀rọ̀ ọlọ́run fún wa pàlátàkìlù làákàyèdà, ẹ̀yin lẹ́ tẹ̀lé tẹ̀ ń sọ fún wa yìí. nígbà ọ̀rọ̀ bá délẹ̀ tá a bá yanjú rẹ̀ tá a ń fẹ́ lójú ní mọ́ fi pẹ́. ẹ dákun torí ọlọ́run bálàáfẹ́ òṣèjọba ńlẹ̀ Yorùbá làwa wà fún, bí òṣèjọba ńlẹ̀ Yorùbá ni. bí wọ́n bá yan eléégún jẹ, èmi Ààrẹ Lájí Àbáàsì yín dìde yín dá sí i. nígbà àwọn ará Ìlọrin wá wá gbé ta lọ́lọ́run lọ́jọ́ sí, èmi kọ́ mọ̀ ń pa kuru tí mò ń kuru tí mò ń ga lórí rẹ̀. ìṣe fún ta lọ́lọ́run ìtẹ́mi ń pariwo báwọn àáfàá ṣe máa ń bú àwọn òòṣà wọn tí mo sì ń ṣèkìlọ̀ pé ṣe bí mùsùlùmí làwa náà máa fà á, òun náà wá jáde wá ń bú bàbá yín ìwà ń bi ẹ faramọ́ ni o, ẹ̀yin lẹ kọ́rọ̀ bá náà bí o. tẹ́mi ń sọnù títa lọ́lọ́run bá ṣe tí ọ̀dà òfin bẹ ẹ lò lọ́nà tó tọ́ ni. nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara láwọn ọmọ ibi tẹ́ ti rí arrest warrant tẹ́ fi wá gbé ta lọ́lọ́run nìbàdàn ká sì dákẹ́, kidnapping nìyẹn. inú gbogbo ìlú ìwé ìròyìn ló kú wà tọ́lọ́pàá iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ní commissioner of police ní àwọn ọmọ ibi tẹ́ ti rí arrest warrant àjàrà búkà o. títa lọ́lọ́run bá fẹ́ sùn wọn lórí ìyún ló tó ṣe gbogbo yín dìde sí i. nígbà tá lọ́lọ́run sì padà dé tó ń mú mi bú torí pé mo jẹ́ mùsùlùmí, bó ṣe rí lẹ́mìí ti ẹ̀ nìyẹn. ẹ̀sìn Islam ló kórìíra, so èmi ọ̀dẹ̀ lè máa dá lóhùn. àkọ́kọ́ igi mú jìnnà orí, ẹ̀ẹ̀kejì historian lèmi, ẹlẹ́ẹ̀kẹta kọ̀sùnmí àti ẹ̀dọ̀ta ṣé èbú máa ń sọ. ok ẹ wo gbogbo ìgbà tí Awíkóńkó ti ń ta sí mi lórí ọ̀rọ̀ níjọ́ tá a pàdé ní ọ̀dọ̀ bàbá mi Olówúkúta Màkàmà, akíra wa ni àdìmọ́ra wa, that should be the first time tá a ríra wa rí. àwọn kankan mi máa bẹ ọ̀rọ̀ orí social media èmi ní believe lé lórí. sẹ́yìn tó ní kémi àti Awíkóńkó ká tó pàdé lọ́la ní ìsìnká mọ̀ tó kíra wa. no wọn ò train mi bẹ́ẹ̀. níwọ̀n ìgbà tó yẹn bá ń bú mi tí mi ò fún lésì, èmi àtòǹtọ̀ wọn ò jà. tí èèyàn bá ń bú mi tí n bá fún lésì, àjọ ń jà nìyẹn. àjọ ń jà nù. àgbẹ̀ láàrin èmi àti ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, àjọ ń jà nù. That's my way of life. ṣùgbọ́n ìtẹ̀ wá já àfà tó yẹ ká rí àpèjúwe lára yín, èyí lẹ́sọ̀ fún agbélà kọ́ ní kánà rọ̀ṣúlù láì ó sì wà tún wá sá náà tún ń wá dà lára yín, nàtúndà lára yín. àfi sàtín àfi gíní àfi fìlà láńrí àwọ̀ ara yín àbábẹ̀rù ọlọ́mbẹ̀ gbẹ̀yìn àfà wa rẹ́dẹ̀rẹ̀dẹ̀ lẹ́ ń ṣe. ẹ lè jókòó kọ́ ọmọ ń kéwú wọn àní wọn ní ẹ fi ilé kéwú bẹ́ẹ̀ ti ń kọ́ ọmọ kẹ́ẹ̀sì ṣe bẹ́ẹ̀ ṣe ń kọ́ ọmọ bẹ́ẹ̀ ṣe ń tàrí ìbẹ̀rù Ọlọ́run sí wọn kẹ́ẹ̀ fi hàn wá. àpèjúwe dáadáa ń bẹ lára ànábì fẹ́ni tó bá fẹ́ wà àlìjẹ́nà tó ń rojọ́ ọjọ́ tí wọ́n pàdé Ọlọ́run. ó yẹ yan àfa wa o ṣe inú lára yín ọ̀rọ̀ tó ti kú regbèrègbè tí wọ́n bá dá nǹkan lẹ̀ èyí lẹ fà á. ṣebí ìjókòó rọ́bìtà tá a gbé dìde padà torí ọ̀rọ̀ ẹ̀yin akéwùgbàgbòdì wípé rọ́bìtà ó dìde padà, ọ̀rọ̀ ìwọ akéwùgbàgbòdì ọ̀rọ̀ rẹ náà wọ́n máa kọ́kọ́ mú gbọ́n bẹ̀ yẹn. tí mùdírù mọ́ríkàsì bàbá wa Sheikh Habib wá bàdàn, èmi mọ̀ jáde ńgbà náà gba ó bá sẹ̀yìn ẹ pé kọ̀rọ̀. sẹ́mi pé Ọlọ́run a sì máa tan náà mọ́lẹ̀ àwọn ẹni Ọlọ́run wọn ti ń rí nǹkan ṣáájú káwọn tó rí iná ìwánu pé ìjókòó rọ́bìtà tí wọ́n pè torí tí wọ akéwùgbàgbòdì àtàwọn kẹtẹ ẹ fẹ́ gbé kalẹ̀ náà ni iná ẹ ṣe bẹ̀rẹ̀ rẹ̀ ńgbà náà pé ẹ fẹ́ fẹlẹ̀ ajá kí rábìtà ni. ìtẹ̀yìn ò rí ṣe àwọn míì gbé tiwọn wá dìṣẹ́ okọ̀ rábìtà làwọn pẹ̀yìn pé tiyín ló kọ míì. ṣé tí bàbá wa Sheikh Ádámù pariwo tán fi lọ́nu káàjọ kan là wá ń sọ bàbá ní mẹ́mọ̀ làgége káàjọ kan là wá ń sọ. mo ní mímọ̀ méjì, àwọn mímọ̀ pọ̀ o, mo onímọ̀ ìsàlẹ̀ Ọ̀ṣun ni bàbá wa Múrítàlá, bàbá ní máàdù, mo sì mọ bàbá onímọ̀ lágége. torí lẹ́nu bàbá wa Sheikh Ádámù tí bàbá bá fẹ́ pe bàbá máàdù, onímọ̀ ìsàlẹ̀ Ọ̀ṣun ni wọ́n máa ń pè wọ́n, onímọ̀ ìsàlẹ̀ àwọn ilé Ọlọ́run kẹ́ wọn.
káàjọ kan làwa ń ṣe káàjọ kan làwa ń sọ ẹ má jẹ́ wọ́n yà wá sọ́tọ̀ọ̀tọ̀ káàjọ kan làwa ń ṣe bó ṣe rí nù ẹjẹ àjọ iṣẹ́ tẹ́ bá fi rán èèyàn lèèyàn lọ ń jẹ́ iṣẹ́ tẹ́ bá fi rán èèyàn ó dàbí ìgbà tí wọ́n fún mi ní ọ̀pá àwọ́ọ̀dù àti ọ̀pá àṣẹ Ààrẹ Òpìtàn Yorùbá nímọ̀pù mo wá rántí ààrẹ kejì mi tọ́sẹ̀ mi tọ́ta sí mi bẹ́ẹ̀ ṣe fún mi lọ́pàá tán wọ́n lè ṣèdúpẹ́ ọmọ kọ́kọ́ rántí ọmọ ọkọ̀ ń ta sí nígbà tí bẹ́rẹ̀ ni adájọ́ àgbà gbọ́ kí ni wọ́n ní owó kí ló wí mo ní bá mi mọ mọ̀mọ́ ta sí ni ìgbé nǹkan ju nǹkan lọ pé Ìbàdàn ń bẹ lẹ́yìn mi torí nítòsí dùn mí ni pé kéèyàn máa sọ pé Ìbàdàn ò sí lẹ́yìn Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn tí gbogbo àwọn ìdílé jagunjagun ilẹ̀ Ìbàdàn wá gbọ́ wálé kọ́ wọ́n bá lè mọ̀ pé àwọn èèyàn ta ọmọ tí wá lò lójú ogun wá gba ọ̀pá àwọn ti gbẹ́ sẹ́bọ̀ pé ọ̀pá jọ̀pá lọ o èmi èyí gbọ́pàá tèmi káàkiri ni o èmi náà lọ́pàá o ọ̀pá Ààrẹ Òpìtàn gbogbo ilẹ̀ Yorùbá ń bẹ lọ́wọ́ mi Ààrẹ Òpìtàn kí ni wọ́n ní ẹ ṣe kí lẹ̀ ń ṣe èyí tó ṣe mí rí ni mo mọ̀ ọ̀tọ̀ ní tẹ́ ẹ bá lọ ọ̀tọ̀ ní tẹ́ ẹ ń sọ ẹ jẹ́ ń gbáwé èèyàn sókè jàre ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ so ká yanjú ẹ̀ nítùbínùbí láàrin ìdílé Olóòlù àtàwọn àwọn àwùjọ ẹ̀sìn tọ́rọ̀ kàn ẹ jẹ́ yanjú ẹ̀ nítùbínùbí ká yanjú ẹ̀ nítùbínùbí láàrin ìdílé Olóòlù àtàwọn àwùjọ ẹ̀sìn tọ́rọ̀ kàn ẹni tá a fẹ́ wàhálà mùsùlùmí ń bẹ nílé Olóòlù mọ́sálásí ń bẹ lóde Ajé níwájú ilé Olóòlù mọ́sálásí wọ́n dàbí wọ́n ń kí jímọ̀ ń bẹ gan so kí táwọn á máa bára wa jà sínú èmi sì ti máa ń gbàgbé pé mo sọ̀rọ̀ sí yẹn ó lè dọ̀là ní ìsìn kí iṣẹ́ ó tó kan lé mo ti lọ ṣe interview fún Mọ́gàjí Ayọ̀nìdé Ajérí náà kí iṣẹ́ ó tó kan bẹ èmi ó tó ń lọ nígbà tá à ń ṣe nítorí owó à ń ṣe kí ìlú ọba àlè dání bá sọ̀rọ̀ ẹ bá ń gbóhùn sókè ẹ mà kú déédé àsìkò yìí. ẹ kú ọjọ́ mẹ́ta ẹ káàárọ̀. àwa nìyẹn o. kò ní súyé kò ní rẹ̀yìn. àmì àṣẹ. àwọn ilẹ̀ Yorùbá wọ́n mọ̀ tìyín lẹ́yìn. àṣẹ o. ṣe rí ọ̀rọ̀ yẹn gbà tó ṣẹlẹ̀ ìtẹ́mi ò láìkì bẹ́ẹ̀ ṣe rí bí wọ́n ti ṣe fídíò yẹn kò dáa. kìnìún tó dá kìnìún lẹ̀ bẹ́ẹ̀ ni. ní public ó yẹ kí wọ́n ṣe bí wọ́n ti ṣe kálí tó tí wọ́n ṣe fún un pé kó má bàa àfẹ́ tiẹ̀ ni. kọ̀rọ̀ lẹ́yìn tí ń ṣe wọ́n ṣe àìsòrò ń gbangba. kẹ́ẹ̀tì rẹ̀ sí fídíò bóyá nǹkan lè mú létà àgbà bí ẹ ti sọ pé ìyá rẹ̀ ló ń bá fárun àwọn òfọwọ́ kan rẹ̀ ká sì yẹn lé ní. ìkejì tí mo fẹ́ tẹ notice ni pé Olúwo ló dá wàhálà yìí lẹ́yìn lásìá nǹkan báyìí ò ṣẹlẹ̀ rí kó lólùfẹ́ jáde kẹ́nìkan kan complain Olúwo ló kọ́kọ́ sọ̀rọ̀ ní lásìá àǹtí ṣe Olúwo Ìbàdàn lẹ́gbẹ́ dàgbà bẹ́ẹ̀ tí ń dalẹ̀ Yorùbá. ẹ rí i pé ní láàṣẹ ẹ̀yẹn nígbà tó Olúwo sọ̀rọ̀ èmi mo jáde tí mo ní ara o Olóòlù ọ̀sán pé kéèyàn ó mọ̀ jáde Olóòlù ó ń ṣọ́ọ̀bù máa ń sí ṣọ́ọ̀bù kódà lóde Ajége tó Olóòlù ó ti jáde àwọn èèyàn máa ń tajà táìmù tó bá fẹ́ jáde ni wọ́n ti ṣọ̀ tí wọ́n kò bẹ́ẹ̀ ẹ máa bọ́rọ̀ yín bọ̀. ọmọ Ìbàdàn yìí ló yẹ pé Ìbàdàn ni wọ́n forí yìí sọ. ẹ̀ẹ̀kan ni mo rọ́ lólùwé ẹ̀ẹ̀kan gan mi ò rí dáadáa. àwa máa ń rí ọlé yín jìnnà àgbàtẹ́yìn ọ̀gbọ́n ládùúgbò wa dádì tiwa lolóòlù àwa máa ń rí. lọ́dọ̀ wa Adéṣọlá Mórítà péré ni nígbà tí mo rọ́ lólù náà ọ̀rẹ́ méjì tí ọmọ yìí ti ń jí wọn wò ni mo ti rí wọn. ok bẹ́ẹ̀ ni ẹ jọ̀ọ́ ẹ máa múùtù máìkì bá ṣe ń wọlé o ẹ já máa múùtù máìkì wa bàbá já wọn sí please. ẹ ti sọ̀rọ̀ tó pọ̀ ẹ mọ̀ sọ. àmì o. ṣé Mohammed take note tí ń bí èmi nú ààrẹ ẹ̀yin náà ẹ ti fẹ́ mọ join gúrùpù yẹn ẹ pé gúrùpù wo. gúrùpù wo lè yọ. ẹ ti sọ̀rọ̀ ní sílò pé ìkan ni gbogbo ọ̀ràn wa. bẹ́ẹ̀ni. mo sì ké pé tí nǹkan bá ṣẹlẹ̀ táwọn èèyàn bá ti rórúkọ àwọn kan ó dìde mùsùlùmí ni àwa mùsùlùmí ló ń gbìdá rẹ̀ kírísítẹ́nì ni àwa kírísítẹ́nì ló ń gbìdá rẹ̀ oníṣẹ̀ṣe ni àwọn oníṣẹ̀ṣe ìdí àwọn bàbá wa fi gbé lu wa kalẹ̀ Fúlàní ò sí ní o ẹ mọ̀ pé ẹ̀yin náà mọ ìwà wọn lọ́la wọn sí ní o Ìgbò wọn mú Ìgbò kan lẹ́kọ̀ọ́ lóyún ìjẹta ní ìsìn ń ta bọ́ọ̀sì fún wọn aláǹgbá lọ́pàá sínú ẹ̀
àwọn èèyàn wa ò sọ̀rọ̀ aláǹgbá láláǹgbá yẹn mérí. aláǹgbá lọ pa sínú ẹgbò tí ń tà fáwọn èèyàn kí la ṣe fáwọn pípú yìí wọ́n sì ti fi ẹ̀sìn pín wa tá a fura Wàsílà tí wọ́n ń pariwo yìí ẹ lọ wo péjì ẹ̀ ó gbé Yèyé Ọ̀ṣun sí i bá a ti rí nù tẹ́ bá wo péjì mi ẹni tí mo ti dírẹ́sì di muslim tí mò ń kọrin muslim. bẹ́ẹ̀ni. ìtẹ̀sẹ̀rí kí ni ìyẹn. àbáwá jẹ́nlé orò jẹ́nlé eégún ìkọ́ àwa tá à ń jẹ Christmas rèé àwa tá à ń jákàrà nídìí eégún àwa tá à ń jẹ ẹran léyàrè ọmọ kékeré gbà wà kékeré àjẹpọ̀ ń tiwa. kọ́kọ́rọ̀ wá ṣẹlẹ̀ káwọn kan mọ láwọn dìde mùsùlùmí ní kí. irọ́ ẹgbẹ́ ọba sọ̀run ẹjẹ́ ìsàlàyé wọn ó dìde. ìtàn pè níjọ ṣẹ̀rí ìlànà bí gbogbo òye mi tìbàdàn yé mi tí nǹkan kan bá ṣẹlẹ̀ sáwọn kírísítẹ́nì àwọn ìjọ kírísítẹ́nì ó dìde bó bá ṣẹlẹ̀ sáwọn olórìṣà náà wọ́n ó dìde bó bá ṣẹlẹ̀ sí mùsùlùmí wọ́n ó dìde ilé olórí fi ń wà kò sófin tọrọ pé kí wọ́n má dìde tí wọ́n dẹ̀ fi dìde dání pé kọ́ má fa wàhálà kò sí ìjọ tí ò lẹ́hàn náà. ìtí mò ń sọ náà nìyẹn pé kíjọba ṣòfin tọ́rọ̀ bá ṣẹlẹ̀. òfin gbilẹ̀ wa òfin wa bí náà láti ṣàlàyé yìí. wọn ọ̀dọ̀ wa tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ṣẹ́ irú bí ọmọ yẹn ti rí tó ṣẹlẹ̀ nísìn tó padà lọ station ṣẹgẹt ẹ wò gbọ́rọ́ bọ́ọ̀ tí wọ́n pa sóòtẹ́ ní Ifẹ̀ yẹn ẹ wá dúdú program tẹ̀ ṣe péjì yìí lọ sí tán etí mo fẹ́ràn nìyẹn. bẹ́ẹ̀ni. kàdúró tán kẹ́nìkan mọ̀ jáde pé mùsùlùmí ni wá kíní kan ni lọ́yẹ̀ ṣẹ́ni kíní yẹn ń bá dìfìṣẹ́ ọ̀lẹ́ tá a fura àwọn pípú yìí dẹ̀ take opportunity yẹn ìtẹ́mi pariwo nìyẹn ti ń dùn mí ẹ máa wọ ọ̀tá wa lánàá rẹ ẹ fi tàn mọ́ àwọn pípú yìí ò sinmi o ẹ wojọ́ tí Fúlàní ti ń pa àwọn èèyàn lọrin ṣé ní àwọn ṣe kọ́ńdólẹ́sì sí gbogbo àwọn ọba tó ní kí wọ́n gbolóyè gbòwó láyé mọ̀ ṣé ẹ rí kọ́ sọ̀rọ̀ ìjọ tí wọ́n ti ń pa àwọn èèyàn. níbo. torí inú wọn ń dùn pé àwọn náà ti fòwe mu àwọn. ó kéde sí kọ́lọ́mọdé wa lọ́wọ́ Ìbàdàn ṣé màmá wojú ẹnìkan kí n tó bọ̀ tájà ni pé ṣé mùsùlùmí ni wọ́n pa àbí kírísítẹ́nì ìtú mo fẹ́ fàyọ nìyá rẹ ẹjọ́ torí Ọlọ́run ẹja peace la need for now. ìtàn sọ náà nìyẹn sẹ́rí ẹ mọ̀ wá ṣé tá a bá ń wá peace ẹja mọ̀ dàrú pípa ń wá peace kò sọ pé kí n wá fi ẹ̀tọ́ yín dùn yín àbí kí n kọlù yín kí n wá dákẹ́. sẹ́rí àwọn Muslim brothers tí wọ́n dìde sọ̀rọ̀ yìí èmi ò bá wọn wí á pé wọ́n mú wá sí lábọ́kọ̀rọ̀ tí wọ́n ṣe kódà bí wọ́n mú bọ́kọ̀rọ̀ náà tó bá dé gbangba tí wọ́n bá ṣe lọ́nà tí ó tọ́ gbogbo nǹkan téèyàn ń lọ ilé ẹjọ́ lórí náà kọ́ léèyàn ní fídíò lé lórí ìjọba ó ṣèwádìí ni. bẹ́ẹ̀ tí àwọn ọmọ yẹn ṣe mistake kan lánàá nísìn ó post receipt tí wọ́n fi sanwó fún 400,000 tó ní àwọn san ó kọ orúkọ kan sí i wọ́n yẹ̀ wò orúkọ tó kọ fáwọn fi sẹ́ndì owó kọ́ ló wà ń bẹ lánàá. ok ìgbọ̀nmọ̀bọ̀ yẹ tí ì rí. ìyẹn ìṣẹ́rí yẹn ọ̀rọ̀ receipt or no receipt àwọn tí wọ́n gbowó lọ́wọ́ rẹ̀ wọn ò sọ pé àwọn ò gbowó tó bá di ọ̀rọ̀ ilé ẹjọ́ gbogbo òṣìṣẹ́ ní gbogbo kékeré ẹnìkan pòsì kìíní kan tọ̀nìkan pòsì ìyẹn ò tí ì kan èmi kọ́ má ṣe pé receipt owó tí wọ́n fún ẹni tó lóun fún ní 400,000 kọ́ ṣe pé ló pòsì ẹja farabalẹ̀ o ẹ rí i pé mi ò tí ì sọ̀rọ̀ ẹ rí i pé gbogbo ẹ̀ rí i pé receipt ẹ fi sanwó ní kìíní kan lélẹ́yìn gbogbo yẹn sẹ́rí kò sí gbogbo tí ń lọ nínú ọ̀rọ̀ ètè mi ò mọ̀ inú ilé mo wà mi ò sí ń ta ṣùgbọ́n ti tẹ́ni tó lọ téèyàn ọ̀rọ̀ ṣẹlẹ̀ ní ìsìn akámọ́ ìyá mùnáfìkì sọ̀bẹ́sẹ̀lú lèmi ń sọ ibo lọ fẹ́ dúró sí tọ́rọ̀ bá dẹ̀ lọ ibì kan mọ́ ṣe bí ìpé wọ́n ló dáa jù ẹ má fọ ara yín mọ́ ọlọ́run ló mẹ́ni tó mọ́ fọ ẹ̀rọ gbẹ́ tí nǹkan bá kó bá ṣe pé àwọn àfáà tó lọ tí wọ́n bá ṣe tí ò dáa á pè wọ́n á bá wọn wí ṣùgbọ́n ọ̀rọ̀ ọjà tí ń bẹ láàrin yín tẹ́ ti jọ ń pàtẹ́lẹ̀ tẹ́ ń gbéra yín lọ ilé ẹjọ́ ẹ má gbé wá síbi ọ̀rọ̀ Wásílà ọ̀rọ̀ ìlú Ìbàdàn làwa ń sọ ọ̀rọ̀ ìsìláàmù jẹ ni. ìdí mọ̀ sọ nìyẹn pé àwọn tó ń bára wọn jà ṣẹ́dígẹ́t kí ẹ má lo opportunity tí fún máa mú bàbá bá ránṣẹ́ pé Wásílà pé ẹ lọ́ bá wọ́n mọ wá ṣé àwọn fámìlì rẹ̀ wọn ò ní sáré síra. ọwọ́ kan ni tí chief imam Ìbàdàn gan bá ránṣẹ́ pé Kazeem Abija mọ́gàjì Abija yóò lọ dá wọn lóhùn náà ọbílẹ̀ Ìbàdàn ṣe rí nìyẹn ọ̀rọ̀ ilẹ̀ Ìbàdàn. àwọn ọ̀tá kí wọ́n mọ̀ dá sọ́rọ̀ wa ó ti yé yín
àbí ẹgbẹ́ ń fẹ́ lómi láyé ẹ mọ bẹ́ẹ̀ tó bọ̀. ẹ ṣe gan ni lórí ọ̀rọ̀ olóòlù ẹ jẹ́ wá bẹ́ẹ̀ láti bí mo rí àáfàá wa Akéwùgbà Gold ọmọ Akéwùgbẹrú Alhaji Taofeek Akéwùgbà Gold wọ́n lọ sílé àwọn Wàsílà a sì gbọ́ gbogbo ohun tí wọ́n sọ níbẹ̀. Sheikh Akéwùgbà Gold ìlú Ìbàdàn lẹ́wà ẹ̀ bẹ́ẹ̀ bá mọ ìtàn ìsìláàmù Ìbàdàn bẹ́ẹ̀ bá dẹ̀ mọ báwọn àfa Ìbàdàn ṣe ń ṣe ó yẹ kẹ́ ẹ bìrì mi ìfẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ máa rí pé ó ń pọ̀ gbogbo àwọn èèyàn tó mọ̀ mí wọ́n pé mi àtàrà Sheikh Akéwùgbà Gold súnmọ́ra wa ṣùgbọ́n mo kórìíra àbùsí mi ò fẹ́ kí nífẹ̀ẹ́ èèyàn tó bá ṣe tí ò dáa kò ní ká mọ̀ bára wa sòdodo ọ̀rọ̀ kí là ń wí kí lẹ̀ ń wí ẹ lọ sọ́dún èèyàn kò sẹ́ni tó ní kẹ́ ẹ mọ̀ lọ ṣe rò pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan ń dìde wọ́n kàn lè ṣe nǹkan Ìbàdàn ìmáàmù àgbàlẹ̀ Ìbàdàn chief imam Ìbàdàn bàbá wa Gáátà agbọ́tọmọ kékeré àwọn ni ìmáàmù àgbàlẹ̀ Ìbàdàn torí tẹ́ ẹ bá dá ọrùn ìmáàmù ilẹ̀ Ìbàdàn lẹ́ẹ̀dá sí tó bá dẹ̀ délẹ̀ yóò dẹ̀ kan gbogbo àwọn káńsù ìmáàmù ilẹ̀ Ìbàdàn tó bá dẹ̀ ti kan káńsù ìmáàmù ilẹ̀ Ìbàdàn ó ti kan lé tiwa torí lé àáfàá nílé tiwa ọmọ Ìbàdàn ni mí tó bá dẹ̀ ti kan lé tiwa ọkàn mi ọkàn gbogbo ọmọ Òkè Adú Mọ́tàlá àdúgbò tiwa nìkan ṣoṣo ń bàdàn ni wọ́n máa ń pè nílùú àáfàá àdúgbò tiwa nìkan ṣoṣo ẹ má sì mí gbọ́ mi ò ní òsá àáfàá ń bò mí àwọn àáfàá ń bẹ kódà àwọn tí wọ́n tún jọ ń kéwú lọ́dọ̀ ara wọn ọmọ lágbájá ọyá lọ kéwú bì ọmọ Mọ́tàlá ìwọ náà lọ kéwú bẹ̀ ọ wà dáadáa ṣùgbọ́n pé kí wọ́n máa pe ẹbìkan ní ìlú àáfàá nìbàdàn Òkè Adú ni eléégún èé kọjá níjọ́un ọlọ́tí èé kọjá ẹlẹ́hun èé tà rẹ́ndẹ̀rẹ̀ndẹ̀hun èé ṣe ń bẹ̀ wọ́n mọ̀ yàtọ̀ torí pé igbó fá àwọn òjé Ẹ̀gbá àjọ ni àwọn àáfàá ni wọ́n wá gbabẹ̀ àwọn méjì náà sì làáfàá pìlẹ̀ bàbá àkọ́kọ́ ni Hùséènì bàbá èkejì ní Lájù bàbá ńlá tèmi iná ló jẹ́ pé ńgbà àwọn méjì jọ síwọ́ ọsẹ́ tí wọ́n kù láyé sàárè Hùséènì ní Mọ́tàlá sàárè Lájì Mọ́tàlá ní ẹ̀gbẹ́ ara wọn wọ́n ṣe sí Olúpọ̀nà ni àwọn Hùséènì ti wá bàbá tiwa àwọn wá láti Ìgbẹ́tì Ọlọ́yẹ́ ọmọ Ọlọ́yẹ́ Moyin làwa ọmọ Lákàdì làwọn Yorùbá ni wọ́n ìsìláàmù ni wọ́n ò sì ṣẹ̀ṣẹ̀ dé Ìbàdàn wá ṣe ìsìláàmù wọ́n wé láwà ní wọn ìsìláàmù wọn gbé wọ̀ Ìbàdàn ni síbẹ̀ náà gbogbo ìgbà táwọn Fúlàní ń dà wá láàmú gbogbo àwọn àfáà Ìbàdàn nígbà náà wọ́n ń lo ojú ogun lọ́ọ́ kojú àwọn Fúlàní ọ̀dà sáwọn tí Fúlàní ti dàlú wọn láàmú ni wọ́n tó wá wà níbì kan wọ́n wà láwọn ọba wọn ṣọ̀rẹ́ n tó fi kàn mí nù èmi ò sì ṣiṣẹ́ àfáà ìfiṣẹ́ àfáà jẹun ṣùgbọ́n mo láwọn ẹ̀gbọ́n mo láwọn bẹ́rẹ̀ ní lọ́tún ni lósì ni mo sì láwọn àbúrò mo láwọn ẹ̀gbọ́n mo lábúrò mo sì láwọn ọmọ tó já àfáà mo lọ́mọ lọ́kùnrin mo lọ́mọ lóbìnrin tó gbé àfáà ni wọ́n mo lọ́mọ lóbìnrin tó nílé kéwu tiẹ̀ tó kéwu yanjú tí èsè kéwu gbàrọ̀ gbùdú tí èsè ké alálùbọ́sà mo lọ́mọ lóbìnrin tó kéwu yanjú bẹ́ẹ̀ ni mo sì lọ́mọ lọ́kùnrin bẹ́ẹ̀ la sì ń tọ́ wọn nílé ìwé ọmọ mi ọkùnrin náà ni ó sì graduation in apost ẹ̀ nígbà tó ṣe final exam ẹ̀ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run upper second class ló sì bá jáde àbòsípọ̀ náà ni torí Bayero University Kano wọn lọ gbogbo tó ti ń bọ̀ tẹ́lẹ̀ gbogbo ala ti gbàgbé first class ní ọba jáde àmọ́ nígbà tó láwọn lẹ́sọ̀rọ̀ àti ń sọ yí pé àwọn ò gba first class èèyàn wàá gba first class a sì dúpẹ́ tó bá jáde upper second class ló bá jáde títọ́ ọmọ nu ilé wa ilé kéwú ni nígbà ìwé dé abáwọn yà sí torí ìdí èyí ọ̀rọ̀ ìsìláàmù Ìbàdàn kàn mí
tàbá sì wá rí ẹni tí ó fẹ́ ṣe àṣìṣe á sì sọ torí ọ̀rọ̀ ká sọ̀rọ̀ nínú ilé ọ̀tọ̀ ọ̀rọ̀ gbangba ọ̀tọ̀ torí gbangba náà làáfàá wa ti sọ̀rọ̀ kò sí tó burú káwọn èèyàn lọ sílé àwọn wásílà bó ló ṣe ṣẹlẹ̀ kódà ẹni tí ọ̀bọ̀rọ̀ ìsìláàmù lọ àwọn oníwèé ìròyìn lè lọ ìtọpinpin ìròyìn òfin fààyè gbà á ẹnikẹ́ni pẹ̀lú ayé social media tá a wà yìí ló lè ran ìlú lọ́wọ́ bí nǹkan kan bá ṣẹlẹ̀ tó bá bọ́ bì kan ní ìsìn tó rẹ̀ ń kámẹ́rà rẹ̀ tó jù sórí afẹ́fẹ́ ìsìn láwọn aláṣẹ ìlú ò rí kí ni ń ṣẹlẹ̀ ẹnìkan ní mọ̀ ń sáyàn ládàá yìí àìmọye àwọn ọlọ́pàá tó ṣe pé kámẹ́rà ọpẹ́lọpẹ́ kámẹ́rà ni ló tàṣírí wọn àtìmẹ́yẹ tó ṣe dáadáa ọpẹ́lọpẹ́ kámẹ́rà ni ló gbé jáde àti rí ológun ọmọ ológun tí wọ́n rí owó tó rí owó dọ́là ní o ìsínà $30,000 tó sì lọ gbé e lẹ̀ nọ́tánà lẹ́ni ẹ̀dàgbà Hausa ni òun ò ní jẹ tí òun ò ní jẹ àrámù pé ọlọ́run ní ńlá ni a sì ti ráwọn ọlọ́pàá tẹ́ ń torí owó tí wọ́n pààyàn gbogbo ẹ̀ náà là ń rí a sì ti rólógun náà tó torí owó tó pààyàn bá a ṣe máa rẹ́ni ire iná láàmú rẹ́ni ibú ẹni ire pọ̀ lọ jaburata nínú iléeṣẹ́ ọlọ́pàá ṣèbí ní Èkó gbogbo náà la rí àwọn ọlọ́pàá tí mọ́tò takú tí wọ́n sì bẹ́yàn pààrọ̀ táyà mọ́tò tí wọ́n gbé míì sí bí iṣẹ́ ọlọ́pàá ìran aráàlú lọ́wọ́ ni kìí ṣe fọ́ọ̀sì Nigeria Police Force nìkan kọ́ ẹ wá orúkọ tí ó já wọn tó ń ṣe ọmọ pé iṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ìdáàbòbò ẹ̀mí ìdáàbòbò dúkìá ìwùwáre ìrìnre láàrin ìlú ìṣeré ìran aráàlú lọ́wọ́ àwọn èèyàn rò pé àwọn iléeṣẹ́ ológun kàkàkàkàkàkàkà kí wọ́n kàn máa yìnbọn lólógun Nàìjíríà wà fún iṣẹ́ iléeṣẹ́ ológun jù bá ń lọ àwọn ẹnjìníà bẹ́ẹ̀nbẹ́ ìkìlẹ̀ tí ẹ̀fẹ́ wá délé sí ológun tí nǹkan pàjáwìrì bá dé àwọn ológun ni ó jáde ẹ wò gba ẹ́sà sí ṣẹlẹ̀ táwọn ọlọ́pàá yìnbọn tí ń pàwé nígbà táwọn ológun jáde gbogbo alárí fídíò tí ń gbẹ̀gbẹ́ mẹ́ga fún gbẹ̀yẹ̀ yẹn jáde àwọn ológun ti dé tọ́lọ́pàá kan tó ń yìnbọn sọ fún pé tó bá fi lè yìnbọn bẹ̀ pé wọ́n bá fa wàhálà. sí àlàáfíà bẹ́ẹ̀ wá ní ẹnikẹ́ni ló lè tọpinpin ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ nígbà ìṣẹ̀lẹ̀ olóòlù ṣẹlẹ̀ yóò dùn àwa tá a jẹ́ mùsùlùmí tá a bá gbọ́ ṣùgbọ́n tí ìwádìí bá wá jẹ́ sọ pé tó lẹ́yìn ìgbà tí wọ́n ti kéde o lórí rédíò tí tẹlifíṣàn gbé pépà gbé tí ò sì jẹ́ àjèjì fún ẹni tó bá jọmọ Ìbàdàn yìí pé obìnrin ò gbọ́dọ̀ rí olóòlù o ọkùnrin gan ò gbọ́dọ̀ ya fídíò olóòlù o ọkùnrin kèlè tó sọ̀rọ̀ obìnrin sẹ́mọ̀ pé obìnrin ò gbọ́dọ̀ rí olóòlù débi pé yóò ya fídíò ìwọ ọkùnrin tó wá lè rí olóòlù mọ̀ sí ọ̀sọ̀ pé kinní kan mọ̀kànfẹ́ mẹ́ẹ̀kọ́ nílẹ́gbẹ̀ẹ́ olóòlù àbí ń gbé olóòlù bá ń bọ̀ lọ́wọ́ lọ́n ń ṣe fídíò kọ̀ òun kálukú ti mọ̀ ìdínú tó ṣe wípé èrò ó ti lọ wájú rẹpẹtẹ àwọn èèyàn ó ti mọ̀ yín pé olóòlù ń bọ̀ èrò ó ti lọ wájú olóòlù sì ní ato tó ṣe wípé yóò ti lọ jìnnà gbogbo girigirigirigiri nígbà míì wákàtí mẹ́ta olóòlù ń bọ̀ kìí já gbádùn. ẹ rí i pé ní ọdún tó lọ́ngbà táwọn kan jáde olóòlù ẹ̀mẹ́dàpọ̀ olóòlù ó sọ pé kóbìnrin ó mọ́ rìn olóòlù ó sọ pé kóbìnrin ó mọ́ jáde mo ti ṣàlàyé ẹ̀ dáadáa fún wa I'm a Muslim èmi dẹ̀ ń ṣiṣẹ́ ìwádìí ni ibi àdúgbò tí mo dẹ̀ gbé ní òde ajẹ́rẹ́ òkè adúrè láti ilé wa débi tí wọ́n ti ń gbé olóòlù èmi ò fẹsẹ̀ rìn ni èmi ò fẹsẹ̀ mo yí táyà káàkiri ìgboro ni kì í ṣe ibi tẹ́yìn lé tí wọ́n bá nígbà wá gbé alùpùpù máṣíìnì ọ̀kadà láti wájú ìta bàbá mi dé ilé olóòlù ọ̀kadà rẹ kò lè lò ju ìṣẹ́jú mẹ́ta lọ just 3 minutes tó bá tó bẹ́ẹ̀ gan ká pè ní 3 minutes kò wọ́ 5 minutes dé òde ajé olóòlù
ìjọ tó lóòlù ọba jáde gbogbo òkè adó kálukú máa ń ṣí ṣọ́ọ̀bù tó bá dẹ̀ dàbí irọ́ ẹ lọ ṣèwádìí gbogbo ọlọ́jà máa ń pàtẹ ọjà tó lóòlù bá ti ń bọ̀ bí mo sọ náà ní ọ̀sẹ̀ tó lọ wọ́n máa ń kó ọjà wọlé ni ẹ́mbásì rọ́kùnrin tó bá lè bá dúró wọn ò dúró ti ọjà ṣùgbọ́n torí àwọn ọmọ gànfẹ́ lọ́pọ̀lọpọ̀ ó sì kó ọjà ìwọlé tí wọ́n ti ṣọ́ọ̀bù àwọn tó bá ṣe pọ́jà tí èso ọjà tí wọ́n lè mú oníkálukọ́ wà ní ṣọ́ọ̀pù yọ́mọ bọ́jà rẹ̀ lọ ni ṣọ́ọ̀pù 4 ní bẹ́ẹ̀ lè níwájú ta bàbá mi nígbà kò sí omi kankan tó ń lo ṣọ́ọ̀pù kò wá sí kan tó àti ti ṣọ́ọ̀pù rí àkọ́kọ́ bàbá redionic sound studio àtònífọ́tò ní bẹ́ẹ̀ gbà yẹn ọkùnrin sì ni wọ́n ẹnìkan kì í ti ṣọ́ọ̀pù lẹ́yìn àkáwọn obìnrin ó sá wọnú ṣọ́ọ̀pù wọn kí wọ́n lọ dojúbolẹ̀ ìjọ ọba ní kọ́rọ́fín wọ́n bá mọ́bẹ̀ wọ́n daṣọ bò mọ́lẹ̀ tá a bá ti tilẹ̀kùn lé àwọn obìnrin ó sá wọnú ilé torí pé ìgbà míì mọ́ bẹ tó ṣe pé àti olóòlù ń bọ̀ ọkàlùkù ò ti fọkàn kú ò lójijì lákàmọ́ gbọ́lù olóòlù bọ̀ ẹni orí yọ ó dilé inú olóòlù ọ̀sọ́ pé èèyàn ó máa ń rìn tọ̀rọ̀ pọ̀lọpọ̀ sọ pé tẹ́ máa ń gbé obìnrin lọ sí hospital ń bá gbáláboyún lọ olóòlù ọ̀wà rí pé wọ́n ń gbáláboyún lọ àbáwọn tó wà ṣé gbogbo àwọn bọ́ọ̀sì tẹ̀tẹ̀ rò pé wọ́n ń tẹ̀lé olóòlù náà ṣé wèrè náà lẹ pè wọ́n wàá pa láboyún lọ bẹ́ẹ̀ bá tẹ̀ ń ṣe táwọn èèyàn bá ń ṣaburú ṣé wọ́n tó ṣe lọ́sàn-án gan wọ́n ní òru là ń ṣèkà ẹni bá ṣe lọ́sàn-án ò ní fara re lọ ilẹ̀ Yorùbá ò bàjẹ́ débẹ̀ yẹn wọ́n wá aláboyún wọ́n ń gbé lọ sí hospital àwọn gan ni wọ́n rescue rẹ̀ tí wọ́n tó máa sọ pé wọ́n tó máa fọwọ́ la ọ̀nà fún tí wọ́n fi débi tó ń lọ ilẹ̀ Yorùbá nù tí ò dira wọn lọ́wọ́ ẹ mẹ́jà dànù pọ̀ lórí àwọn tẹ́ ń sọ ìtọ́lóòlù olóòlù obìnrin ò gbọ́dọ̀ rí ni láàrin gbogbo ibi tọ́lóòlù dẹ̀ fẹ́ gbà kọjá ṣé tiẹ̀ máa ń dúró ìwà lè sọ bí tó bá ti lọ wọlé lọ kí àwọn èèyàn yóò lọ tó bá gba ọ̀dọ̀ wa lókè adúmọ̀ta là kọjá yóò lọ ni níwọ̀n ìgbà tí kò sẹ́nì kankan tọ́jọ́ ọmọ ìdílé eléégún ìlú àfáà lọ́dọ̀ wa yóò bá tiẹ̀ lọ ni tó bá dẹ̀ ti lọ wíírí nígbà tó ní pé wọ́n la títì ìlú láyé john kì í gbabẹ̀ tẹ́lẹ̀ àmọ́ gbà wọ́n la títì ìjọba ó ti kúrò lágboolé yóò bá tiẹ̀ lọ ni tó bá sì ti lọ tán àwọn obìnrin tó sánú ilé wọn jáde òǹkàlùkọ ọba tí wọn lọ ìbéèrè táwọn abéèrè ni wípé bó pé títì ni obìnrin wá ń dráìfù mọ́tò ó bọ̀ obìnrin ń dráìfù mọ́tò ó bọ̀ àsìkò olólù wa ń bọ̀ kò níbi tí ó yà sí mọ́ yóò páàkì mọ́tò rẹ̀ lẹ̀ yóò sáwọ̀ ibi tó bá yẹ kó sáwọ̀ tí ó bá lè ríbi kankan sáwọ̀ táwọn ọkùnrin bá ti rí ibi mọ́tò náà ni ó ti dojú bolẹ̀ àwọn ọkùnrin ni wọ́n wàá kọ ẹ̀yìn sí mọ́tò pé kí wọ́n lè bá tiwọn lọ gbogbo èlèmí ti rírí tó bá wá ṣe pé ọkọ̀ èrò ni gbogbo obìnrin tí ń bẹ nínú ọkọ̀ èrò wọn ó dojú bolẹ̀ tó wáyé pé wọ́n jálù wọn lójijì wọn ó dojú bolẹ̀ tó bá wá ṣe wípé ààyè wà tí wọ́n gbà da èrò lẹ̀ tó lòlù ò tí ì dé ọkọ̀ ń yọ páàkì gbogbo àwọn èrò ọ̀sàwọ̀ agboolé wọ́n ọ̀sàwọ̀nú ilé nígbà tí olóòlù bá lọ tán dírẹ́bà ní ẹsẹ̀ máa pariwo ẹ jáde tí wọ́n fi gbèrò tí wọ́n fi lọ gbogbo ẹ̀ láti rírí bí ṣe máa ṣẹlẹ̀ nù ní sàmánì tá a wà ní o ìsọ sàmánì ìjọun nígbà tí ò tí ì sí òfin irú èyí tá à ń lò yìí bọ́rọ̀ olóòlù ṣe rí nù dírẹ́bà ọkọ̀ tó wá jálu olóòlù lójijì táwọn obìnrin sì ń bẹnu mọ́tò rẹ̀ ọ̀gbọ́rùn tó ti dojú bolẹ̀ yóò tanràn rẹ̀ ni owó ni ó fò lóòlù wọn ó gbowó lọ́wọ́ rẹ̀ olóòlù ó sì lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ máa já ṣèwádìí torí wípé kò sáyè pé ká ṣe fídíò ṣùgbọ́n kó lóòlù ó tó gbé ẹ̀kú kó tó jáde nínú ilé kó tó gbé awọ rẹ̀ ẹ̀ bá pélẹ̀kù ẹ rí ọlọ́pàá àmọ̀tẹ́kùn gbogbo wọn tí wọ́n máa ń bẹ lọ́dọ̀ olóòlù ọkọ̀ ọlọ́pàá tí máa ń tẹ̀lé olóòlù tó 10
síbẹ̀ ní rẹ́dẹ̀rẹ́dẹ́ àwọn ọlọ́pàá tẹ́lẹ̀ ní kọ́ máa sọ kí lè wọ́n lé ọmọ sọ kọ́ máa bà ṣàbùrú náà ni àwọn ọlọ́pàá náà ní àwọn máa wò kọ́ máa pààyàn. kò rí bẹ́ẹ̀ torí ìwé ń bẹ òfin ń bẹ tí wọ́n tọwọ́ bọ̀ lọ́dọ̀ ìjọba béèyàn ṣe rí nù. lásìkò tá a wà yìí olóòlù ọ̀sọ́pọ̀bìnrin ọmọ jáde lémi ààrẹ òpìtàn olóyè Laji Abbas tèmi rí lèmi ó sọ olóòlù Ìbàdàn ó yàtọ̀ sí Orò ó yàtọ̀ sí pé àwọn aṣọ́rò ń bì kan ní jáde fọ́jọ́ méje o láàrin tó bá bẹ̀rẹ̀ ní alẹ́ ọjọ́ Sunday tí ó jáde lọ́jọ́ Monday tí ó sì wọlé padà ní ìdájí ọjọ́ Jímọ̀ ọjọ́ mẹ́rin tí ó fi ṣéun obìnrin ń jáde ọlọ́jà ń tọjà ibi títí máa ń sọ̀rọ̀ àmọ́ táwọn olóòrò àtàwọn aróòjé gbà lọ́wọ́ ara wọn bàbá wo Olúbàdàn tó bá fẹ́ sọ̀rọ̀ lé ọlọ́run lóòjé àwọn aróòjé ṣẹwárí ibi tí ìjẹ́ wa wà ń bẹ̀ gbogbo ẹ̀ làwọn sọ ibi tí mùdùmùdù wà bọ́ọ̀gọ́ wà. àwọn ọjà tí ọba fẹ́ kó lóòlù ọ̀dà wọn láàmú bí ọjà òjé wọ́n wàá pera wọn pàápàá tó bá wà lọ jọjọ́ tí wọ́n ń nájà ẹja fi ti Mr. Kesari fún Kesari wọ́n wàá pera wọn wọ́n wàá gbé owó wọ́n wàá lọlé olú kó tó jáde ayíkọ́ sí o bí mọ́gàjí olóòlù náà ni onílànàjò òjé ẹ má fọjọ́ àmọ́ wa lórí wọ́n fún wọn lówó olóòlù náà sì gbà kò ní wá ọjà torí pé ọjà òjé tá a máa ń ná ìjọ tí wọ́n máa ń ná ọjọ́ mẹ́tàdínlógún là ń ná òjé olófì ẹ ń bá lo òjé ńjọ́ tí wọ́n ń ná òjé olófì ní ọmọ tí mò ń sọ ọjọ́ òjé pilẹ̀ jọjà kan tí ń kún tẹ́lẹ̀ ńjọ́ tí wọ́n bá wá ń ná òjé olófì gbogbo káàkiri àgbáyé wọn ti máa ń wá. ọjà tí bàbá wa Ààrẹ Àgòrò Ìbàdàn àkọ́kọ́ Délé Solú dálẹ̀ nu ọmọ Olúòjé ọjà tó dálẹ̀ nu torí pé òjé ìní ìlú kan nínú ìlú nìbàdàn ìgbà àkọ́kọ́ ní ìlú nínú ìlú nìbàdàn òjé ni láyé Délé Solú Ààrẹ Àgòrò láyé Ìbò Olúyọ̀lé lásìtẹ́ wọ́n bá sì ti gbowó fọlọ́ọ̀lù olóòlù ò ní lọ ṣùgbọ́n tó tí ọba bá sọjọ́ tí ó gbé ìjọ ọjà general ni tó náà bá fẹ́ sọ̀rọ̀ tí mo sì ti lọ rí bàbá mi gbà mí ìbẹ́ wọ́n máa lọ fún lówó àbó lówó ọ̀gbà ìgbà tó bá ti jọ sọjá tí wọ́n ná ọjà gbogbogbò olóòlù máa ń gbọ́ torí pé gbogbo wa náà Ìbàdàn ni wá kò sẹ́ni tó fẹ́ kí ìlú ó dàrú bólóòlù bá gbé olóòlù jáde tó bá dà lúrú lẹ́yìn ìgbà tó gbégún ẹ̀ bá wọlé ànáwọ́ gan ni òfin bẹ́ẹ̀ lù kí ní jẹ́ bẹ́ẹ̀ èèyàn bá kó kara ohun ògbé kókó ní kara ohun ògbé kó jẹ́ kara ohun ìjàpá kó jẹ́gbẹ́ ẹ̀yìn ìjàpá òfin ògbé béèyàn ò ṣe rí nù olóòlù yàtọ̀ sí gbogbo àwọn orò ìlú míì ikú fílẹ́ǹtò orò náà lólóòlù torí olóòlù kìí da ẹ̀kú borí àwa tá a jọkùnrin tá a máa ń rí olóòlù rèé ẹnu tá a lè sọ fún yín nípa ẹ̀ náà ni wípé bí mo ṣe bẹ́ẹ̀ ṣe rórí mi olóòlù ọ̀dẹ̀ rí ni ẹni tí ó gbé kìí da ẹ̀kú borí ṣùgbọ́n orò ni agbára sì ni ní nǹkan ṣẹ̀ǹbáyé bí wọ́n ṣe ń ṣe orò ni ó yàtọ̀ sí eégún tá a bá ń pe olóòlù léégún à ń fi kúnra wọn ní orò lólóòlù ó yàtọ̀ sí ká má yàtọ̀ láàrin eégún àti olóòlù obìnrin èsì rí obìnrin èrí ni olóòlù ò lè kéde kò tó bẹ́ẹ̀ obìnrin àgbàdo jáde o wọn ò kéde irú ẹ̀ ni wọ́n sọ ibi tí ó gbà ní àwọn ibi tí olóòlù ọba gbà wọ́n máa ń sọ káwọn obìnrin ó lè mọ̀ níwọ̀n ìgbà tó ṣe wípé dìlé ilé wà inú òní jẹ́ aago 3 yọ́gbọ̀nà bíi aago 2 yọ́gbọ̀nà bíi tá a bá débò míì tá a bá bá fàájì ń bẹ̀ a lè pẹ́ o kódà a lè sùn bẹ̀ olóòlù ti máa ń sọnù tó ipá àwọn onílù kan máa wà àwọn onílù ó ti padà lé àrùn olóòlù mọ́ sẹ́rí aláwa tá a jẹ́ ọmọ ìgboro àwa làwa mọ olóòlù ìgboro làwa gbé òkè adú ọmọ òkè adú mẹ́ta làwa olóòlù tó gbé ọjọ́ mẹ́rin tó bá fi jáde kèé padà wọlé o ibi ilẹ̀ bá sùn sí ní ó sùn o olóòlù tó ṣe pé ó lè wá bẹ́ẹ̀sì kan báyìí kọ́ kẹ́ sùn bẹ́ẹ̀ ni nígbògbò wọn lọ́ọ́bà òun ni òòsà ti ń ba rẹ̀ lẹ́rù lólóòlù àwa ti rí ní ìdájírí
ní ìdájí tí olóòlù akéré gángbà yẹn tó ló gbogbo àwọn ẹ̀ tí ń bẹ lẹ́yìn rẹ̀ báyìí wọ́n ju bíi 3 àbí 5 lọ tó lóòlù ṣẹ̀ṣẹ̀ ń padà lọlé ní ìdájí tẹ́nìkan kò sì mọ̀ àwọn olùgbò sí lẹ́yìn rẹ̀ mọ́ níbo tó lù òní lọ sùn ni. tọ́lọ́pọ̀lọpọ̀ àwọn tó ń tẹ̀lé olóòlù àsìkò táwọn bá ń rí owó tí ń rí fàájì ṣe tó bá dẹ̀ ti da alẹ́ àfọmọ ayò fáyò ni gbogbo bẹ́lẹ̀ ṣe káwọ́ lọ. now ọ̀rọ̀ tí Wasila wá ṣẹlẹ̀ ó yàtọ̀ sí ọ̀rọ̀ ẹ rí pé mi náà mo treat ọ̀rọ̀ yẹn nígbà táwọn àáfàá wa kan jáde nígbà olóòlù ó sọ pé kóbìnrin ọmọ jáde bí mo ṣe sọ yìí náà mo ṣe sọ obìnrin ò lè rí olóòlù ni bóbìnrin bá ń bọ̀ tó lóòlù ń bọ̀ gbogbo ẹ̀ láti ṣàlàyé fún wa kó jẹ́nu mọ́tò kó jẹ́nu ilé ní sẹ́túrì tá a wà yìí ò ní sànmọ́nì tá a wà ẹ̀ ń bá dẹ̀ wá rẹ́ẹ̀rí pé olóòlù tún ń pààyàn lásìkò kó mu wá ìjọba ń bẹ́ẹ̀ ń tà ní táwa gan wá lẹ́nu àwa lẹ́nu àwa afẹ́ fi hàn ìjọba ni pé ẹwẹ́ tó lóòlù pa o ní táwa fẹ́ fi hàn ìjọba nu. èmi sì ti dé ayé ní ìsìn báyìí 50 ọdún ti pé tí mo ti dé ayé ìyìn ní sọ kí wọ́n tó bí mi àmọ́ lásìkò tẹ́mi ti dé ayé tí mo sì jẹ́ àwọn ọmọ àfáà pilẹ̀ wọn ò lè gbọ́ pé olóòlù pààyàn kí wọ́n wá dákẹ́ èmi ò gbọ́ lẹ́yìn àwọn tó ti lọ náà ọ̀rọ̀ tí Wasila wá ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí pé ó ya fídíò àwọn Àmọ̀tẹ́kùn fídíò náà ní ẹ ti ní ó dìlítì ẹ̀ àárí àtàwọn èrò díẹ̀ tí wọ́n ń dúró dolóòlù ó níbi ọkọ̀ àwọn Àmọ̀tẹ́kùn tí wọ́n páàkì ilẹ̀ ńlò ń ya fídíò ẹ̀ pé olóòlù ti ń bọ̀ ẹ̀rí tí ẹnu lébà àwọn olóòlù jáde pé rárá ó ya fídíò ààtò olóòlù ẹni tó gbé orí lọ́wọ́ tí wọ́n máa kọ́kọ́ ṣáájú olóòlù pé àwọn rí fídíò rẹ̀ ń bẹ̀ ẹgbẹ́ kejì nu. ọwọ́ ọ̀rọ̀ délẹ̀ wọ́n ní ó dìlítì ẹ̀ nígbà òdìjọ́ kejì wọ́n tírèsì ẹ̀ lọ wọ́n lọ gbé e. gbogbo tó ṣẹlẹ̀ yìí náà nínú Ìbàdàn North East náà ní táàjọ wà nígbà wọ́n lọ gbé e ní Sokoti wọ́n lọ gbé e wọ́n lọ tì mọ́lé. ṣèbẹ́ ń bá ṣe ń tẹ́nìkan ò ṣe rí ojú rẹ̀ ó rí ń tẹ́nìkan ò rí rí ni ṣebí òòṣà lolóòlù ẹ̀bá ti fi ilẹ̀ pẹ̀lú olóòlù ṣùgbọ́n bí àwa mùsùlùmí náà tá a bá rí nǹkan tẹ́nìkan ṣe nǹkan kan sí Islam báwa náà ṣe máa ran kùkú dínú ìlànà náà ṣe ran kùkú dì kò sí ẹlòmíràn ẹ jẹ́ kó lóòlù ọjà fúnra rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá dáná sun mọ́sálásí ní ìsinyìí tó ní òun bínú ẹ̀yin mùsùlùmí ni Ọlọ́run tá à ń kírun ń bẹ̀ fún àwa náà ò ní dúró àwa láṣọ pé rárá o àwa làwa kọ́ mọ́sálásí wa o ó ṣe lè sun mọ́sálásí wa náà àjà tó lọ́pọ̀lọpọ̀ béèrè tájọ́ ń béèrè lọ́wọ́ ara wa ẹja máa ń gbé sínú làákàyè. wọ́n wá fọlọ́pàá mú onígbà wọn gba béèlì òun 40,000 ló ń san ní tọlọ́pàá gbogbo alamọ̀yún òun ìfẹsẹ̀ ná búrẹ́dì ọ̀sánwó béèlì tọlọ́pàá police station tó bá lóhùn ègbowó béèlì ẹ sì lè jáde kẹ́ ẹ nírọ́ ni o èsì láwọn ọ̀dà kámẹ́rà àwọn drone kéékèèké kan ń bẹ yàtọ̀ sáwọn drone eléyìí drone kan ń bẹ ní ìsìn gbogbo orí òjò kékeré báyìí lọ ẹ lè mọ́gbà tá a sẹ́ndì ẹ̀ sọ́dọ̀ yín bí gbogbo ayé ó sì ṣe máa wò nítẹ̀yìn òní mọ̀ pé gbogbo bẹ́ẹ̀ ṣe pa bẹ́ẹ̀ ṣe kún. Wasila ni wọ́n gba 40,000 lọ́wọ́ òun lẹ́yìn ìgbà yẹn tí wọ́n á fòun lẹ̀ wọn ò jẹ́ ó lọ ilé. iléeṣẹ́ ọlọ́pàá Gúgù ó kùnà ojúṣe rẹ̀ irú ìṣẹ̀lẹ̀ bá ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí òfin iléeṣẹ́ ọlọ́pàá ẹ gbọ́dọ̀ bá ọmọ yìí délé wọ́n wá mú fún yín ni o àbẹ́yìn lẹ wá mú fún wọn ni o ẹ ti mọ̀ pé ó ti di ọ̀rọ̀ ẹ̀sìn ó sì ti di ọ̀rọ̀ gbòòrò tí ó pàpà wá kan ìlú ẹ gbọ́dọ̀ bá ọmọ yìí délé safety of life ẹ ṣe ń bẹ̀rùn wọ́n béèlì ẹ̀ tán ẹ fà á lé wọn lọ́wọ́ wọ́n mú lọ wọ́n wá bẹ̀rẹ̀ kàrámọ̀ rọ́ ẹ fárí fún
ẹ pa ẹran ẹ kó gbogbo karahun ògbín tẹ́ ẹ ti jẹ ẹ wá kó kọ́mọ lọ́mọ lọ́rùn ẹ sọ ẹran ẹni kó ró aṣọ pupa. Gbogbo eléyìí ìhàlẹ̀ lórí irọ́ ni, irọ́ pátápátá tí ò ní í ṣe pẹ̀lú nǹkan kan pẹ̀lú olóòlù. Èèyàn obìnrin lólóòlù, obìnrin ṣe gbá kan ẹ lólóòlù ni, ẹ bá lólóòlù ìgbàgbọ́ wa ni pé yóò kú kò létùtù. Ẹ bá fi wá sí láálẹ̀ kẹ ẹ mọ́ ti wàhálà bọ́ra yín lọ́rùn, ẹ tún wá gbẹran tẹ́ ẹ tún gba 400,000 400K. Ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin 400K ẹgbàá lórí ètùtù kíni ṣé fún wá sí lálẹ́ kan àbí fún gbogbo ìlú. Lẹ́gbà 400,000 lé lórí. Ní ìtòsí pé irọ́ lásán ni, irọ́ lásán ni. Tí Wásílà pẹ̀lú sànmọ́nì tá a wà tí Wásílà bá ṣe tí ò dáa, òfin ń bẹ. Níwọ̀n ìgbà tó fi ń bẹ, tí ìjọba fọwọ́ sí jíjáde olóòlù, tí kábíyèsí Olúbàdàn fọwọ́ sí jáde olóòlù, á tẹ̀sùn òfin bọ́ ni. Ìdájọ́ òsì lọ́wọ́ olóòlù. Olóòlù fúnra ẹ̀ ò lè pa àyàn. Olóòlù fúnra rẹ̀ ò lè pa àyàn. Ṣùgbọ́n téèyàn bá wá fojú kó nítorí ó yẹ kó fojú kó, tó bá lọ kú jẹ́jẹ́ rẹ̀ kọ̀ọ̀kan lóòlù. Olóòlù ò ní ṣe bí ìpòhùn rí, àwa náà ò ní ṣe bí ìpàwà náà gbọ́. Níwọ̀n ìgbà tí olóòlù kò lúngi, béèyàn bá mú báírò yìí lásán bó ṣe fẹ́ lẹ́tẹ̀ tó fi kànyàn lórí kàn tó kú, táyé sì rí pé wọ́n ló fi báírò kàn lóòótọ́, ó jẹ́jọ́. Ó wà lọ́ọ̀kan mọ́ọ̀yàn lójú ó kú, kò sí tọ́kànjọba ojú ò lè pààyẹ. Ṣùgbọ́n bí báírò ìbò ṣe kéré tó pẹ́ẹ̀nì yìí, gègé tó bá fi lé gègé ọwọ́ mi tó bá fi lé kànyàn báyìí tó fi nàyàn tó kú, ó jẹ́jọ́ lọ́dọ̀ ìjọba. Tó bá ṣe wípé lóòótọ́ ni tẹ́ ń wí fún wa, ẹ bá fi wá sí láálẹ̀ kẹ jẹ́ kó lóòlù ó ṣe bí ṣe ń ṣe. Now ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń gbé ọ̀rọ̀ north, kí n má gbàgbé ọ̀rọ̀ Deborah tó ṣẹlẹ̀ ní north, wọ́n ń gbé wá sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì làákàyè wọn ti sọnù. Nígbà ọ̀rọ̀ Deborah, èmi wà lára àwọn tó jáde sọ̀rọ̀ pé tẹ́ bá ti lè rí nínú ayé àlùkùránì pé ẹ ń bá ti bú ànábì o ẹ pa, ẹ mú wá fún wa. Nínú ayé àlùkùránì pé béèyàn bá ti bú ànábì wa o ẹ pa. Wọ́n bú ànábì, wọ́n pe ànábì ní wèrè, ọlọ́lá ànábì ṣe wèrè. Wọ́n lé ànábì lóko, ànábì ò torí ẹ̀ pa wọ́n. Ààrẹ ẹni tó kọ orin bú ànábì nígbà tó gba ìsìláàmù padà, orin tó kọ bú ànábì náà ló tún kọ orin ànábì. Ànábì bọ́ aṣọ tó wọ àlìkínbà rẹ̀ ó gbé fún un. Ìsìláàmù kọ́ nìyẹn. Ẹ lè fi ìwà ẹranko, àwa ń sọ̀rọ̀ níbi ayé ti lajú báwa ṣe ń gbé láàrin ara wa. Ṣùgbọ́n pọ̀lọpọ̀ ẹlòmíì, bóyá ẹlòmíì ẹsẹ̀ ń bá wa bọ̀ ní o, bí làákàyè ló nu ẹlòmíì. Dídẹ̀nàdẹ́ tó bá ṣẹlẹ̀ ní ọ̀tí ẹ má gbé nílẹ̀ Yorùbá, àbí tó bá ṣẹlẹ̀ nílẹ̀ Yíbò, àwọn tí ń para wọn lẹ̀ Yíbò, hip-hop ni, kinní kan ni, mashup ni, ṣé wọ́n ṣe kírísítẹ́nì? Sáà ní ìwà àwa ò wá ní kírísítẹ́nìtì nílẹ̀ Yorùbá. Tẹ bá ráwọn èèyàn tó bá kóbọn lọ́wọ́ nílẹ̀ Yíbò lónìí, kírísítẹ́nì ni wọ́n. Bẹ bá ráwọn èèyàn tó kóbọn lọ́wọ́ nílẹ̀ Haúsá, Mùsùlùmí ni wọ́n. Kí ló dé táwọn ò rí bẹ́ẹ̀? Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́, ìwà bí ẹ̀ ṣe tọ́ ń kálukú, bí ìran ń kálukú ṣe rí ni. Ìdí nu tó yẹ pé ọ̀rọ̀ tọ́rọ̀ bá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, ẹ má fi comparison yẹn pẹ̀lú ilẹ̀ Haúsá àbílẹ̀ Yíbò, ẹ má gbé wá. Àwa ọ̀sẹ̀sẹ̀ máa ń gbé láyọ̀ àtàlàáfíà. Olóòlù tá a sì ń sọ yìí, ọba wa Mùsùlùmí nìbàdàn ni. Gbogbo ẹ̀ ní sọ tó tẹ́ ń gbé olóòlù Ìbàdàn, gbogbo ẹ̀ ní sọ. Ìsìláàmù sì ti ń bẹ ń bàdàn. Táwọn bàbá ti wá wé láwà ní lójú láyé Ààrẹ Látòsà, gbogbo àwọn bàbá ti wá fódìdí ọdún 16 ojú ogun ni wọ́n ti ń kírun. Gbogbo ìrun léyá ojú ogun wọ́n ti ń kí fún ọdún 16 solid years. Olóòlù sì ti dé Ìbàdàn gbà náà. Wọ́n ìbẹ̀rẹ̀ gbígbé olóòlù torí kèé tó ṣe ọdún tó ní wọ́n gbé ẹ̀kú olóòlù wọ Ìbàdàn ni wọ́n tún bẹ̀rẹ̀ sí ní gbé.
ó tún jìnnà fá ó jìnnà fá. so ẹjọ́ tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá là ń sọ a máa rí mùsùlùmí bú a máa rí mùsùlùmí dáadáa Christian bú Christian dáadáa olórìṣà bú olórìṣà dáadáa níta à ń sọ ẹjẹ́ ajó oyé wa ọ̀rọ̀ yàtọ̀. now a sì sọ fún wa eégún olóòlù kì í ṣe eégún ilẹ̀ Ìbàdàn olóòlù èsè òsàlẹ̀ Ìbàdàn olóòlù isn't it gbàgbà kékeré nù isn't it olóòlù kì í ṣe eégún ilẹ̀ Ìbàdàn eégún ìdílé kan ni Ayọ̀rìndé Ajé lóje Ajé olóòlù òde Ajé mẹ́ta ní ń bẹ òde Ajé olóòlù òde Ajé aláṣẹ òde Ajé alálùbọ́sà mẹ́ta tí ń bẹ nu òde Ajé mẹ́ta tí ń bẹ nu Ayọ̀rìndé Ajé lára àwọn jagunjagun ilẹ̀ Ìbàdàn ni ó wá jẹ́ olóyè kékeré láyé Oyèsílẹ̀ Olúgbòde Oyèsílẹ̀ Olúgbòde ló jẹ baálẹ̀ Ìbàdàn ní ọdún 1851 ó sì gbéṣẹ̀ ní ọdún 1864 Mọ́yẹ̀lá àkọ́kọ́ Olúyẹdú ọmọ Àfọ̀njálẹ̀ kejì wọn ò jẹ́ lákanlẹ̀ ọjẹ́ Olúyọ̀lé jẹ́ nígbà Olúyọ̀lé lọ Ọdẹ́rìn lọ tó yẹ kó jẹ́ kò jẹ́ òun lọ ogun náà ló ti gbámọ odidé ó kú àṣẹ ìlú bọ́ sí ọwọ́ bàbá Ọpẹ́ Àgbé Mọ́yẹ̀ Olúyẹdú Olúyọ̀lé Ọpẹ́ Àgbé lẹ́yìn oṣù mọ́kànlá lọ́pẹ́ Àgbé lò lẹ́yìn ẹ̀ ló wá bọ́ sí ọwọ́ Oyèsílẹ̀ Olúgbòde ibẹ̀ náà là ń pè ní tabalẹ̀ Olúgbòde Mọ́gàjí Tẹ̀sílímì Abíọ́dún ni Mọ́gàjí ilé Olúgbòde Alhaji Tẹ̀sílímì Abíọ́dún Olúgbòde lára àwọn ọmọ Olúgbòde náà ló jẹ àgbà akínbọ́ba gúnwà ilẹ̀ Ìbàdàn ayé baálẹ̀ Oyèsílẹ̀ náà sì ní ẹ̀sìn Christianity wọ Ìbàdàn Oyèsílẹ̀ lórúkọ rẹ̀ Jésù Olúwa gba òde Ìbàdàn Olúwa gba òde Ìbàdàn ni ló di Olúgbòde orúkọ tí Oyèsílẹ̀ ń jẹ́ àlàjẹ́ látara orúkọ Jesus Christ Jésù ni Jésù Kristi Olúwa gba òde Ìbàdàn Olúwa gba òde Ìbàdàn ìyìnyẹrẹ Olúwa gba òde Ìbàdàn la fi pè ní Olúgbòde wọ́n sì dá Ifá nígbà tí wọ́n gbé Christianity wọ Ìbàdàn ni nígbà wọ́n fi gbà láàyè Ifá ló ní Ifá kìrìkìrì ìfọ̀rẹ́ wọ́n mọ̀ ọ́ làjú wá iná fi gba Christianity wọ Ìbàdàn torí bàbá wa Ọ̀ṣúndínà apáńpá mùsùlùmí ni òun takò lògùnmọ́lá fi ní Ọ̀ṣúndínà àwọn kìíní ń bẹ lábẹ́kúta wọ́n ń bẹ níjàyè tí ò sí wàhálà ọdẹjà bíi falẹ́rì orogún òwò ló ṣẹlẹ̀ sẹ́kọ̀ọ́ pé àwa mùsùlùmí àti kírísítẹ́nì ọlọ́wọ́ ṣàánú wa ni o kìíní ti wà tipẹ́ o Ọ̀ṣúndínà gbìyànjú fún wa bíi pé wọ́n mọ̀ gbé kírísítẹ́nìtì wọlé o ọlọ́ọ̀ni ọ̀gbá o Ọ̀ṣúndínà bàbá páńpá Ọ̀ṣúndínà yìí sì ní ọmọ Ẹdẹ ni ìran ọlá ní lẹ́dẹ ìlọ ń jẹ́ pé Tìmì Ẹdẹ wọ́n ṣí sílé rẹ̀ nìbàdàn bẹ́ẹ̀ tó gbọ́ nínú Tìmì Ẹdẹ wọ́n ṣí sílé bàbá wọ Ọ̀ṣúndínà nìbàdàn bàbá sì bẹ ní òsì Ìbàdàn gbà náà àwọn ní nọ́mbà 3 third in command torí Balógun Ìbíkúnlé Ògúnmọ́lá ní ọ̀tún Ọ̀ṣúndínà bàbá páńpá ní òsì Oyèsílẹ̀ Olúgbòde ní baálẹ̀ fún gbogbo wọn ìgbà náà baálẹ̀ là ń lò. nínú àwọn ìjòyè tí wọ́n ń bẹ lẹ́yìn ní igun tí Ògúnmọ́lá ní Ayọ̀rìndé Ajé wọ́n wá lọ sí apá Àkókó àti Àrà
bí ara jàre ara mọ́kọ ara ẹ̀foríjì mi àti ara torí ara yàtọ̀ sí ara ó wá kó ìkógun tó pọ̀ owó àtọkùnrin wa ní sọ̀tàn rẹ̀ wọ́n gbà á lẹ́ lọ́rẹ́ àbẹ́ tó fojú àwọn ìlọrin rí ó sì dá ọ̀tá tí Ìbàdàn àti Ìlọrin rẹ́dò ní ọkùnrin lọ́dà álẹ̀ láàrin wa tó fojú àwọn Ìlọrin rí nígbà wọn tó mú àwọn Ìbàdàn tó yìn fáìtì Ìlọrin wógun wọ́n tó wá rí mú Ìlọrin ní ẹfà kìíní fún wa bàbá wa ẹ̀mí àlẹ́ àmú wa Ìbàdàn ní láíláí àwa falling general àwa èèpá àwọn èéfì ilẹ̀ àmúdé Ìbàdàn ni olóòlì èèyàn rábàdàn dágún o ẹ bá fi mí lẹ̀ máa wọ̀ lórí o gbogbo tẹ́ bá fojú mi rí ẹ lọ fojú mi rí Ìbàdàn ó sì bàbá àwọn èèyàn òun bẹ́ẹ̀ òun àti Ayọ̀rìndé Ajé àwọn ni wọ́n jọ wọ́n terrorize àwọn ilẹ̀ Àkókó ilé Èkìtì ó wá ní Ìkògùn ó wá padà dé Ìbàdàn Ayọ̀ wá bẹ̀rẹ̀ ọládé torí pé Ìbàdàn ní free hand tẹ́rí ìlú tá a bá ti ń lo ẹ̀ka ológun kan àbí ẹ̀ka ọlọ́pàá kan àbí ẹ̀ka aláàbò kan ìyà la fi ń ṣeré ẹ wo Iran àwọn ẹ̀ka ológun tí Iran ní lóríṣiríṣi ẹ̀ka tẹ́lẹ̀ operate fúnra wọn lé ní 30 ìdí tí ẹ fi ń fọn Amẹ́ríkà ní kunu oṣù kẹfà rẹ o bàbá yín Amẹ́ríkù sójú ṣẹ́gun rọ́ọ̀nù bọ́ bá jù sí wọn àwọn náà jù sí fúnra rẹ̀ ní kó gbogbo káńsà rẹ̀ kúrò ní Middle East báyìí Gulf area nígbà ọ̀rọ̀ wọn bẹ̀rẹ̀ àwa jáde àwa sọ̀rọ̀ èmi sọ mo ní Amẹ́ríkà ò lè mú Iran